iyọ̀ ọmọ rà káyé gbogbo gbàjẹ́ nǹkan Jésù Kristo ló wà àmín. Àdúrà mi gbọ́dọ̀ gbà iye tí bá di pé báyìí ni kọ́ máa bá mi hàn kọ́ máa hàn kọ́ máa hàn. Ọlọ́run ọba ọlọ́jọ́ tí o lè kọ́ sí tọ́mọ àrèrè wá ọ̀sìn wọ́n ti gbàdúrà mo gbọ́dọ̀ ta mi ò ṣe nígbà. Ìyá Àbíkẹ́ ẹ mọ̀ káàárọ̀ ìyá mi bọ́ọ̀ ni sáájé wá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ẹ̀ta mo máa ń tà lójoojúmọ́. Irọ́ gẹ̀dẹ̀ ẹ mú ìtẹ́fẹ́ ránú rẹ. Gẹ̀dẹ̀ yẹn wọ́n ta aṣọ ni o. Wọ́n ta aṣọ. Ìyá Àbíkẹ́ kí n wà lè tó wù irú òtí ilé tó bá wù ẹ́ sì tẹ́lẹ̀ yìí wọ́n ta aṣọ yìí pọ̀. Ọ̀gẹ̀dẹ̀ yóò sì yẹ kó gbà pọ̀. Àgbo kan ìgbà ìyá Àbíkẹ́ ọ̀gẹ̀dẹ̀ yóò yẹ kó gbà pọ̀. Ní mo gbàdúrà sọ̀rọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá mi láàárọ̀ yìí pé mo gbọ́dọ̀ tà. Ẹ wá Ọlọ́run ò ní ṣe oyin lókùn tà o. Ọlọ́run ọba bẹ̀yìn ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín fàyà. Ìyá Àbíkẹ́ wá ní gbogbo ra aládàá tẹ á bá èyí wà lè tó lè gbé wọ́n ní lẹ́kọ̀ọ́kù tàbí ló. Ṣé ń gbàwẹ̀? Ní ìgbàwẹ̀ tó bá ti ń gbàwẹ̀ ń fi 1,500 fi tà fún yín. Aláwẹ̀ 1,500 ẹni tí ó gbàgbé máa ń dá a sàn ni. Ṣé ìjọba náà wá bá mi kò kí ló wá dé? Ìjọba wo? Ìyá mi fi tọ̀ fún àpò kan náà fi fẹ́ wọlé. Ìwọ̀n ọ̀gẹ̀dẹ̀ kan ní 1,000 kan. Ṣèbí ìyá yín nù. Ẹ̀wọ̀n àtọ̀gẹ̀dẹ̀ kan ní 1,000 kan. Ṣèbí ìyá yín nù. Ń wọ mọ́tò lọ sọ́jà. Kì í ṣe pé mo fẹsẹ̀ rìn dọ́hùn ni. Ṣé onímọ́tò ní gbowó tirẹ̀? Bá mákẹ́tì mi jẹ́ o. Mọ́kẹ́tì mi ẹ má bọ̀ ọ́ jẹ́ rárá nígbà. Kò dín kò gba 1,000. Ìkànnì yín o. Ẹnu ọ̀gẹ̀dẹ̀ 1,000 naira ní àpò kan. Ìyá Àbíkẹ́ ó ti farabalẹ̀. Ó sì faraburúkú balẹ̀. Síbẹ̀ náà nílùú àṣeyà á lè tówó ni. Kí ni sí ọ? Ọyọ ọ̀gẹ̀dẹ̀ tí ì tiẹ̀ tí ì ná tán lápò kan. Bí báwo? Ọ̀gẹ̀dẹ̀ yóò ju 150. Jésù 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 Jésù. Ẹ má para ní dànù yìí ń rọ̀gẹ̀dẹ̀ mọ́. Ṣé kí ni yìí ń ra mọ́? Torí ẹ̀ lẹ ṣe ń bẹ́gbẹ́ wọ̀. Ọ̀gẹ̀dẹ̀ kan ti rá nìyí. Ọ̀gẹ̀dẹ̀ kan ìwà náà. Ọ̀gẹ̀. Ẹ lójú mi dáadáa. Ọ̀gẹ̀dẹ̀ kan ti rá nìyí. Ṣé wọ́n jí ọ̀gẹ̀dẹ̀ yìí ni? Àbọ̀ ń mú ọ̀gẹ̀dẹ̀ yìí ni? Àbọ̀ ọ̀gẹ̀dẹ̀ rá.